iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Abia ti tẹ gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ kan o lórí ẹ̀sùn pé ó bá ọmọkùnrin ọmọ ọdún 15 kan lájọṣepọ̀. Gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ kan Ọ̀gbẹ́ni Chigozie Anumudu tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí MC Manosky ó ti wà ní akóló iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Abia o. MC Manosky níwádìí fìdí ẹ̀ múlẹ̀ pé kì í ṣe òṣìṣẹ́ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ ọ̀hún, ṣùgbọ́n ó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ àti oníròyìn tó dá dúró láwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ káàkiri ní ìpínlẹ̀ Abia. Ọ̀sán ọjọ́ Sunday ọjọ́ 29 oṣù kejìlá ọdún 2023 ni àwọn ọlọ́pàá fọwọ́ ṣìkún òfin mú un ní ilé rẹ̀ lẹ́yìn tí bàbá ọmọkùnrin tí MC Manosky bá lò pọ̀ tó mú ẹjọ́ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìwọ̀ oòrùn Ingwa ní ìpínlẹ̀ náà. Ọmọkùnrin ẹni ọdún 15 ọ̀hún ṣe lálàyé pé MC Manosky mú òun lọ sí agbègbè ilé ìtura Adrex ní ìlú Aba tó sì fún òun ní búrẹ́dì láti jẹ léyìí tóun kọ̀, ṣùgbọ́n tí MC Manosky gbá òun létí tó sì gun orí òun. Lẹ́yìn náà ni òun sùn lọ tóun sì jí láàárọ̀ ọjọ́ kejì tó jẹ́ ọjọ́ Sunday. Lẹ́yìn tóun jí lòun kẹ́fín pé ibi tóun fi ń ṣe gáǹdù òun gidigidi. Lòun bá béèrè lọ́wọ́ MC Manosky pé kí ló fi ṣe òun, ṣùgbọ́n tó ní òun kò gbọdọ̀ sọ fún ẹnikẹ́ni tí kò bá fẹ́ kú. Di bí a ṣe ń fi ìròyìn yìí síta, MC Manosky wà lákàtà iléeṣẹ́ ọlọ́pàá Ngwa ní ìpínlẹ̀ Abia. Àdúrà mọ́mi Balógun ló kó ìròyìn náà jọ. Èmi Ẹniọlá Sálíù ni mo kà fún yín lórúkọ Planet Radio TV. Ẹ like, ẹ share, kí ẹ sì subscribe lórí àwọn ìkànnì wa. Ẹ ṣeun.